Aláròyé máa wí o. Bí Sanwó-Olú kò ṣe lè sọ wípé òun ni olórí lẹ́kọ̀ọ́, Fubara náà kì í ṣe olórí nípínlẹ̀ Rivers. Fayose. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fayose ti fàájúrò gidi sí ìròyìn tó ń lọ nígboro wípé gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ni olórí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà. Ó ní àṣà pálapàla gbáà ní ohun tí wọ́n kọ sínú káàdì ẹgbẹ́ rẹ̀ wípé òun ni nọ́mbà 1 nípínlẹ̀ ọ̀hún. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 13 oṣù kínní ọdún yìí ni Fayose sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Ó ní òun kò gbàgbọ́ wípé Fubara ni olórí ẹgbẹ́ APC nípínlẹ̀ Rivers níwọ̀n ìgbà tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú kò ti lè fọwọ́ gbáyà níta gbangba wípé òun ni olórí ẹgbẹ́ APC nípínlẹ̀ Èkó. Láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ wípé kì í ṣe gómìnà Babájídé Sanwó-Olú ni olórí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó. Ó fi ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn aṣòfin Èkó lásìkò tí wọ́n yọ olórí wọn ìyẹn Honorable Obasa nípò rẹ̀ ṣe àpẹẹrẹ, ṣùgbọ́n tí ààrẹ Tinubu kàn án nípa fún wọn pé kí wọ́n dá a padà sípò rẹ̀ ní kíákíá tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. Fayose ní ààrẹ Tinubu tí mo mọ̀ kì í ṣe ẹni tó nífẹ̀ẹ́ sí ìwà ìmoore rárá ni. Òun yìí kan náà ló ń darí ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ yìí, kò sẹ́ni tó lè gbéná wojú rẹ̀ láé. Bẹ́ẹ̀ bá rántí dáadáa, lásìkò kan àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó dìtẹ̀ wọ́n yọ olórí wọn ìyẹn Honorable Obasa nípò àṣẹ, ṣùgbọ́n tí ààrẹ Tinubu pàṣẹ pé kí wọ́n dá a padà lójú ẹsẹ̀, ó sì rí bẹ́ẹ̀. Ṣé ẹ wá lè sọ wípé gómìnà Sanwó-Olú ni olórí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó bí? Wọ́n ń tan Fubara lásán ni, kì í ṣe olórí kankan nípínlẹ̀ Rivers. Bẹ́ẹ̀ kẹ̀, bí kì í bá ṣe wípé ààrẹ Tinubu dìde ìrànlọ́wọ́ sí i ni àwọn aṣòfin rẹ̀ ìbá ti yọ ọ́ dànù. Ọ̀pẹ̀lọpẹ̀ pé ààrẹ Tinubu fòfin de gbogbo wọn pátá fún oṣù 6 gbáko. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn aṣòfin ọ̀hún ìbá ti yọ Fubara nípò àṣẹ. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lásìkò náà, ó yẹ kí Fubara ti kọ́ ẹ̀kọ́ níbẹ̀, ṣùgbọ́n jẹ́ ohun ìyàlẹ́nu ńlá gbà wípé àwọn kan tì í wípé kó máa figagbága pẹ̀lú ẹni tó sọ ọ́ di èèyàn láwùjọ báyìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, nínú oṣù kejìlá ọdún tó kọjá yìí ni gómìnà Fubara kéde wípé òun náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ọjọ́ 12 oṣù kejìlá ọdún tó kọjá yìí ló kéde ìgbésẹ̀ ọ̀hún fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ètò pàtàkì kan nípínlẹ̀ náà, tó sì ṣèlérí pé òun àti igbákejì òun máa ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu lásìkò ìbò ọdún 2027. Ìgbésẹ̀ ọ̀hún iná ló bí mínísítà ìlú Àbújá Nyesom Wike nínú wípé kò jẹ́ kí òun mọ̀ tó fi lọ bá ààrẹ Tinubu, àti pé ó yẹ kí ó sọ nípa ìgbésẹ̀ náà fún òun ni. Látìgbà náà ni wàhálà tó wà láàrin wọn tún ti fẹjú sí i, tí ọkùnrin mínísítà náà sì sọ wípé gbogbo ọ̀nà ló máa gbà láti rí wípé Fubara kò padà sílé ìjọba lẹ́ẹ̀kejì, nítorí tó bá fi lè padà síbẹ̀ àkóbá ńlá ni yóò jẹ́ fún òun. Ṣùgbọ́n àjèdè kì í jẹ ọ̀kan kó dáwọ́ dúró lọ̀rọ̀ dà fún Fubara tó ti tọ́ ilé ìjọba àti agbára ìjọba wò. Gbogbo ọ̀nà ni ọkùnrin náà ń wá o láti padà sílé ìjọba. Kò sì sí ìsí ẹni tó mọ ibi tí ọ̀rọ̀ wọn yóò yọrí sí ní báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.